ìṣèbí yẹn náà ló lọ sí ọ̀dọ̀ ní ọ̀fíìsẹ̀ tí ò dúró bẹ̀ yẹn ẹ̀dẹ̀ máa wá wò pé ọkọ yóò fẹ́ ìyàwó kan kò fẹ́ ìyàwó kejì kò fẹ́ ìyàwó mẹ́ta o kó má wá di pé ọmọ ní ẹgbẹ́ ó di ọmọ yẹn lójú ayé ní ọjọ́ tí bàbá wa ní ọ̀fíìsẹ̀ tó ṣí páàkì tí ẹ lọ gbé bá wọn tí ẹ dẹ̀ kúnlẹ̀ fún ọba àmọ́ ẹsẹ̀ nínú orókún méjèèjì ò délẹ̀ lóòótọ́ ẹni tí àǹtí mi Naomi ẹni jẹ́ àkàndá Elédùmarè tó lè má hàn sí àwa àmọ́ nǹkan tó bá ti mú yín tẹ́ ẹ lọ sí abẹ́ ọkọ wípé bí báyìí lẹ fẹ́ máa bímọ sí ẹ ní kò sí bẹ́ẹ̀ ṣe gbá tó ẹ ní gbá tó ọkùnrin yẹn àǹtí mi the reason why tí mo fi dá. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó wò mí pátápátá ní wákàtí àti àkókò yìí nílé lóko lódò jákèjádò gbogbo àgbáyé pátápátá ṣàlàáfíà lẹ́wà bí mi náà ṣe wà níbí mo kí wa yóò dára fún wa ẹ káàárọ̀ àárọ̀ la wà ní Nàìjíríà ń bí gbogbo ibi tẹ́yin bá wà lókè òkun ní United States United Kingdom káàkiri gbogbo àgbáyé àkókò tí ẹ bá wà ni mo fi kí wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ Saheed Ire àmọ́ kí ọ ó kú ohun àgbà kì í kànyàn náà jù báyìí lọ ọjọ́ orí kọ́ ló má tà ohun tí Ọlọ́run bá gbé síyàn nínú òun gangan ló má tà àlè rẹ lómi kó dàgbà kó ti wu ewu lórí ṣùgbọ́n kó jẹ́ pé ìwà àti ìṣe rẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ kò yàtọ̀ sí tọmọdé ṣùgbọ́n Saheed Ire ẹ lè máa wò pé mélòó lọ́jọ́ orí ẹ̀ ṣùgbọ́n àgbàlagbà ni Ọlọ́run ló nílò àgbàlagbà torí Yorùbá sọ pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ ọ̀rọ̀ tí Saheed Ire tó sọ nínú fídíò yìí máa filẹ̀ fún wa ká gbọ́ láti bẹ̀rẹ̀ dókè kẹwo fídíò yìí àmọ̀ràn tó fún sísítà wa àǹtí wa Naomi máa fi fídíò yìí sílẹ̀ fún wa bí mo ṣe mú wá sórí ìkànnì pé kẹ́ ẹ lè gbọ́ kẹ́yìn náà kẹ́ ẹ lè sọ àwọn àmọ̀ràn yín torí gbogbo àwọn tó ń wò wá àmọ̀ràn yín oníṣe nígbà tó bá gbọ́ àmọ̀ràn yín àwọn tó bá yẹ kí àwọn náà kí wọ́n fi tó létí tó dẹ̀ tún máa tó àǹtí wa Naomi náà létí yóò máa dọ́dọ̀ wọn kẹ́ ẹ bá mi share ẹ̀ kẹ́ ẹ bá mi pín bá mi like bákan náà bẹ́ẹ̀ ṣe máa wo fídíò yìí ṣe rí ohun tí mo rí nínú fídíò yìí màá kọ̀ mú ọ̀rọ̀ bíbélì kan láti fi tì í lẹ́yìn ni tí bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn ọkọ yín kí aya kó tẹríba fún ọkọ rẹ̀ mi ní sọ ju báyẹn lọ mo fẹ́ jẹ́ kí àyè wà kẹ́ lọ wo fídíò yìí mi fẹ́ gbà wá lákòókò so tí n bá ti play fídíò yìí fún yín tán ohun tí ẹ bá rí n tó bá jẹ́ ọ̀rọ̀ kan yín ẹ̀yin náà ẹ sọ ní comment box ṣùgbọ́n kó tó dé pé mo play jẹ́ kí ọba wa bàbá wa Ògúnwùsì Adéyẹyè ẹni ìtàn mo kí yín o ọba Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ mo kí yín ẹ ó kó wa jẹ̀pẹ́ ẹ ó pẹ́ lórí àwọn bàbá ńlá yín ní agbára Ọlọ́run ní orúkọ Jésù Kristi àmín so ní kíá ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. bẹ́ẹ̀ mi lọ lónìí kò jìnnà rárá níbi tí ilẹ̀ Yorùbá orí Oòduà tó ti ṣẹ̀wá ni kábíyèsí bàbá wa Ọ̀nìrìṣà bàbá wa Ọ̀jájá ẹ kú oríire torí pé ẹni tí wọ́n bá ń ṣoríire nídìílé wọn ó máa mọ̀ yí pé oríire ni nǹkan tí ẹ lọ ṣe nílùú Àkúrẹ́ yẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dìde tí yín kò ní bàjẹ́ àmọ́ mo fẹ́ fọpọ́túnítì bẹ ẹ̀yin àgbààgbà níṣẹ́ kan tí ẹ tún ṣe máa bá wa ṣe nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ mi wá lọ sórí ọ̀rọ̀ àǹtí wa Naomi Sílẹ̀kùnọlá Ọ̀jájá ẹ̀jẹ̀ ń pè bẹ́ẹ̀ queen àǹtí wa àǹtí mi ni torí pé ọmọ tí wọ́n bá ti bí lákùrẹ́ tó bá ti jẹ́ pé omi ẹ̀yà Àkúrẹ́ ni sísítà mi ni torí pé Àkúrẹ́ nìyá tó bí èmi náà lọ́mọ bàbá Àkúrẹ́ sọ nǹkan kan kò yẹ àǹtí Naomi yìí ti ní sùúrù náà so ọ̀rọ̀ yìí náà bẹ̀ máa kọ bàbá mi
Adésídà bàbá wa ọba Àkúrẹ́ tèmi Kẹ́mi Ọláògùn bàbá mi. Àmọ́ torí nǹkan tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé mi ò fẹ́ kí ó wá di ọjọ́ iwájú kí wọ́n máa pè ìtàn ìyàlé Àkúrẹ́ lápapọ̀ lórí gbogbo ẹ̀yin ọmọ Àkúrẹ́. Mo fẹ́ kẹ́ múṣẹ́ ìṣe àti màmá tó bí àǹtí Naomi. Kò sí nǹkan tí ó pọ̀ olórí ilé bí kó wà lábẹ́ ọba. Ẹ má ti àǹtí Naomi fẹ́ bá rí fídíò yẹn farabalẹ̀ gbọ́ tán. Mo kàn jẹ́ kẹ́ mọ̀ bí tí mo lọ bí yẹn kí n kọ́kọ́ sọ statement pé kò sí nǹkan tó pọ̀ olórí ilé bíi pé kó wà ní abẹ́ ọba. Ẹ jẹ́ kí n wá sọ ọ̀nà méjì tó máa gbà dùn yín lọ́jọ́ iwájú tí mi ìbẹ̀fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ló jẹ́ kí n mú prógráàmù wá. My sister, obìnrin kì í gbọ́ nílé ọkọ kó èrè ọkọ jẹ o. Gbogbo nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀. Ẹ bá fọwọ́ wọ́nú kẹ́ gbàgbé ọ̀rọ̀ àná tẹ́ lè rí mi jà. Kò sí nǹkan tó kàn mí, mi ìfẹ́ mọ nǹkan tí bá wù kó ṣẹlẹ̀. Àmọ́ ọkọ lolórí aya. Tí ẹ bá dẹ̀ wá wò ẹ rí i pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti kábíyèsí ìlú Àkúrẹ́ wọn ṣe gbọ́ mi sí ohun mi ò tó. Àmọ́ nǹkan tó jáde láti ara Àkúrẹ́ lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ it's like it's the first history nílẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé rí àwa Yorùbá à ń gba ọwọ́ bo àwọn ọ̀gbọ̀ngàn nítorí pé tí n bá fẹ́ sọ̀rọ̀ tẹ́yìn ò bá fẹ́ sọ̀rọ̀ tí n bá fi bàjẹ́ tán à ní fura. Ó máa wù ní gba kí Àkúrẹ́ wá ní gbádùn rẹ́kọ̀dù wípé Àkúrẹ́ kì í dúró ní ọkọ ṣèbí yẹn náà ló lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tí ò dúró ń bẹ̀ yẹn. Ẹ̀rẹ̀ máa wá wò pé ọkọ yóò fẹ́ ìyàwó kan kò fẹ́ ìyàwó kejì kò fẹ́ ìyàwó mẹ́ta o. Kó má wá di pé ọmọ yín ẹni pé ó yẹ ọmọ yẹn lójú ayé ní ọjọ́ tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó ń ṣí páàkì tí ẹ lọ gbé bá wọn tí ẹ dẹ̀kúnlẹ̀ fún ọba àmọ́ ẹsẹ̀ nínú orókún méjèèjì ò délẹ̀. Lóòótọ́ ẹni àti mi Naomi ẹni jẹ́ àkàndá Elédùmarè tó lè má hàn sí àwa. Àmọ́ nǹkan tó bá ti mú yín tẹ́ ẹ lọ sí abẹ́ ọkọ wípé bí báyìí lẹ fẹ́ máa bímọ sí. Lè kò sí bẹ́ẹ̀ ṣe gbà tó lè gbà tó ọkùnrin yẹn. Àǹtí mi the reason why tí mo fi darí ọ̀rọ̀ sí àǹtí Naomi ni pé my mother she's from Àkúrẹ́. Ìyá mi ò ní bá ti bàbá mi kó tó ṣaláìsí. Ẹ má yẹ kí wọ́n máa bí ìfẹ́ kí wọ́n padà pètò burúkú ní Àkúrẹ́ kété ìyẹn ọba Àkúrẹ́ pé kí ni o ìjókòó lórí mátàkì mi sọ kó fi kọ́ra méjì ọba a seat ìjà dá àǹtí Naomi padà sílé bàbá mi Ọ̀jájá torí fọ ohun kò ṣe sí Àkúrẹ́ gan ohun kò wú ni lórí kò brilliant ni torí pé bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ìyá mi ìṣàbáramóore jẹ́ ní bàbá mi ìyẹ́ mi lákúrẹ́ ìjókòó ìyẹn olóyè kété lákúrẹ́ ìjókòó sórí mátàkì mi sọ yìí. Mo for you understand. Dá tó pọ́nù létó torí fọ bàbá Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ náà ó pọ́n Àkúrẹ́ lé ṣe ṣe kí nínú sí Ìbàdàn ṣe ṣe sí Ìlọrin ṣe yà ṣe sí wo torí fọ ó ti rí ọmọ ríà gẹ́gẹ́ bí ọmọ léèdì fojú pa èèyàn àná rẹ̀ ló ṣe yá síbi irú ibi kó wà ní kó ṣe irú bá ní síbẹ̀. Ìgbọ́ torí Ọlọ́run pé ti Àkúrẹ́ èsì ti mítì lórí ọ̀rọ̀ nítorí pé ìtàn á wáyé o ayé ìwé pètàn tí ò dá lórí ọmọ wa o ayé ìwé pètàn tí ò dá lórí yín o torí history Ọọ̀ni of Ifẹ̀ tèmi á tún wà nínú rẹ́kọ̀dù history tí yín bí ẹ ṣe ó máa tún wà bẹ́ẹ̀ ẹ rántí ọba tí wọ́n lé kúrò lórí ipò ọba kì í ṣe ọba tàná àmọ́ wọ́n ti fọgbọ́n di ọba tàná ìyẹn ẹ̀rọ mi létí kábíyèsí ọba Adésínà ìrántí-fọ̀ obìnrin àlára oko tètè gbé ṣubú torí fọ àjà rẹ̀ èyí farabalẹ̀ àjà àfúrá làjà ṣe jẹun. Now Àkúrẹ́ ti nípa báyìí nílé Ifẹ̀ ìtàn ìlú ti ànílẹ̀ báyìí àmọ́ báwo nìtàn yẹn ò ṣe ní bàjẹ́ báwo nìtàn yẹn ò ṣe ní máa ti ọmọ yẹn lójú tó bá di àgbà àbí ṣé kìí ṣe ọmọọba ni first question yẹn tó bá ti jẹ́ pé ọmọọba ni ẹja padà sí palace ìran Yorùbá ló máa ń sọ wípé orí adé kìí ṣòdà ẹ má fi orí adé ṣe yẹ̀yẹ́ ẹ má fi orí adé wọlé ẹ rántí pé gbogbo ìwà náà wù nílẹ̀ Yorùbá ìfọwọ́pátá làwọn tó wà lókèrè ní useless wa àwọn tó wà lókèrè àwọn àràbù ni àwọn òyìnbó ni gbogbo àwọn aláwọ̀ funfun òun náà fi useless wa torí pé ẹ lè gbọ́ pé ọba kan downgrade ara wọn ní ilẹ̀ àwọn aláwọ̀ funfun ó ṣe wá jẹ́ pé àwọn aláwọ̀ dúdú la fẹ́ máa fúnra wa lé èèwọ̀ jẹ pọ́ńpẹ́lẹ́ èèwọ̀ gidi ni tí
Bàbá Ọ̀jájá Ọ̀ọ̀ni of Ifẹ̀ bá wà láyé láàyè tókùnrin mi wá ń gorí yín èèwọ̀ ni àti èèwọ̀ ni ìtàn burúkú ló dẹ̀ máa jẹ́ kó má lọ jẹ́ ìtàn burúkú fọmọ tó ẹbí kó má wà lọ di pé ìtàn burúkú àwa dúró dé ní pálásì Ọ̀ọ̀ni of Ifẹ̀ tó bá di ọjọ́ iwájú èmi là ń wò àwọ̀lá gbogbo ẹ̀dá tí kì bá ti ní wọ̀lá wọn kì í pẹ́ ṣubú o àǹtí Naomi mo bẹ̀yìn mo forí adé bẹ̀yìn mo forí adé Àkúrẹ́ bẹ̀yìn mo fi tabiyamọ bẹ̀yìn mo fi tibi tẹ́ gbà jáde bẹ̀yìn àǹtí mi wá bú yín torí ẹ̀ wọ́n ti bú ó ṣeé ṣe kí ẹ má jẹ́ kí àwọn dàbí mo ṣe dà ẹ má yẹ kó máa sọ̀rọ̀ sí yín létí àwọn tọ́ọ̀nù máa sọ fún yín pé kò dákẹ́ ní ni ẹ má gbọ́ tiwọn ẹ tí ò níyàwó lé òní fún yín ní advice pé kí ẹ padà sílé ọkọ yín ẹ tí ò sí lábẹ́ ọkọ òní fún yín ní good advice o Ajẹgbodò ìgbọ́dọ̀ rí gbà lọ́wọ́ yín owó ẹni kún ara ni. kò ní jẹ́ kó lè sòótọ́ ọ̀rọ̀ fún yín pé kí ẹ padà sílé ọkọ yín torí pé àgbàlọ́ba lọ àbọ̀ ń bọ̀ àti mo mórí adé bẹ̀ ọ́ padà sílé ọkọ rẹ o wéèrè apò ẹ̀kẹ́ mú ìyàwó wéèrè arámáyé o mo bẹ̀ ọ́ ni èyí mi sílẹ̀kùn ọlá Naomi mo bẹ̀ yín ẹ má ra ìtàn burúkú de ọmọ tí ẹ bí ẹ o ẹ padà síbẹ̀ o mo mórí adé bẹ̀ yín o bẹ̀ ọ́ ni o bẹ̀ pàṣẹ o torí pé iye bẹ́ẹ̀ tó pàṣẹ olórí ọba but mo tún yóò pàṣẹ gẹ́gẹ́ bí àbúrò rí because I'm a nice person to you I like you you are so beautiful kí lè wá wá níta kí lè ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó pàtó burúkú lákùrẹ́ lórí ẹ má jẹ́ kó rí Àkúrẹ́ as a bad example in society àti gbogbo ẹ̀yọ́ ọmọ Àkúrẹ́ ìgbàkúndàbọ̀ ìgbọ̀rọ̀ kí mo sọ yìí ṣiṣẹ́ lórí kábíyèsí Síbíadé àbá ìgbàkúndàbọ̀ ìdájú tó gbé lórí mátà yóò kí n sẹ́tù ìgbàkúndà àlùbẹ̀ o ní jẹ́ káàtì Naomi padà sórí ọ̀dọ̀ Ọ̀jájá o bàbá Ọ̀jájá of Ifẹ̀ ti ṣe wà ní ìgbàgbé sákúrẹ́ o ó dẹ̀ ti ṣe èyí tó ti ṣe láì spọ́ọ̀tù sí ni ó ti ṣe jù bẹ́ẹ̀ ìgbàkúndàbọ̀ ǹjẹ́ kí àǹtí Naomi padà lọ sílé ọkọ rẹ̀ mọ́ jẹ́ ìyẹn ọkọ ní bí ìyàwó kò dúró sílé Ọ̀jájá Ọ̀ọ̀ni of Ifẹ̀ yìí. Sẹ́ni tó fẹ́ ohun tó dá o gbogbo ènìyàn ló fẹ́ nǹkan tó dá o tó sùn ọ̀ àti ẹ padà sílé gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ ẹ gbàgbé ẹ̀. Ilé bàbá Ọ̀ọ̀ni of Ifẹ̀ kì í ṣe ní ẹlẹ́rìí òkùnkùn rárá o kì í ṣe ní ẹlẹ́rìí òkùnkùn. Ibi tó bá ti ń jọba nílẹ̀ Yorùbá ó máa involve caution. Gbogbo nǹkan tó bá ti yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí olórí náà ní kẹ́ ẹ máa bá wọn ṣe ń bẹ̀. Ayé ìwé pàtó burúkú lé yín lórí o. Fún ìdí eléyìí gbogbo tí tó bá wá gbọ́ mẹ́sẹ̀jì mi tó bá wò mí gẹ́gẹ́ bí ìkà ọ̀nà aṣọ ọmọ tiẹ̀ náà ò ní rí ìdíjókòó sílé ọkọ. Bọ̀ gbogbo ẹni tẹ́ bá ti wá rí mẹ́sẹ̀jì mi tẹ́ ẹ kà á kó tẹ́ ẹ̀gẹ̀ ṣeṣẹ́ lé lórí ọmọ tí yín kò ní gbọmọ rí gbá o lágbára Ọlọ́run ẹ̀ ní sórí burúkú o ẹ̀ ní dààmú o ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o bàbá mi Déjì ẹ dákun ẹ dábọ̀ mo bẹ̀ yín ẹ ṣiṣẹ́ lórí kíní yìí o torí èmi kọ́ torí ọ̀la ni o bàbá Ọbásanjọ́ mo pè yín lórí bàtà yìí ọ̀gbẹ́ni apáńlá lílo àmì àlówó ètò. gbogbo ẹ̀yin bàbá nílẹ̀ Yorùbá ẹ̀ lè pe Naomi jókòó kó má da yín lóore ẹ má da lórí ọ̀rọ̀ yìí o torí ìtàn burúkú ló máa jà tó bá dọjọ́ iwájú o ẹ rò pé ẹ fẹ́ rántí pé òwò tí ọmọ bá ti wọ̀ nǹkan mi ti wà á gbẹ̀ o kò sì jù bẹ́ẹ̀ lọ mo wá in peace ni mi ò wá in fight ire o. Gbogbo èèyàn pátá gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ ní Saheed Ire sọ yìí ọ̀dọ́mọdé tó ní ọgbọ́n àgbà nínú ọ̀rọ̀ ló máa sọ ọ̀rọ̀ ní sọ ẹ́ wàá dàgbà wàá darúgbó nǹkan ẹ̀ ní bàjẹ́ ẹni tó bá fẹ́ jẹ́ kí nǹkan ènìyàn bàjẹ́ nǹkan tiẹ̀ náà ò ní bàjẹ́. Saheed Ire ti sọ̀rọ̀ adẹ̀rí àwọn ọ̀rọ̀ tó sọ àwọn ọ̀rọ̀ lọ́gbọ́n ni o àmọ́ Yorùbá sọ wípé ìlú gángan lọ̀rọ̀ ilé ayé yìí ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì gbogbo ẹ̀yin tàdé jọ wo fídíò yìí pátápátá ó lè jẹ́ pé ojú tóun fi rí kọ́ lẹ́yìn fi rí mo fẹ́ kẹ́ sọ kọ́mẹ̀ntì yín ṣùgbọ́n ohun tí mo kàn mọ̀ ni pé ó dára láti ṣe rere Bíbélì dẹ̀ sọ wípé ẹni tó mọ rere ṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ní fún so mo kí Saheed Ire lẹ́yìn torí pé ìgbésẹ̀ tó gbé yìí ìgbésẹ̀ tó tọ́ ìgbésẹ̀ tínú Ọlọ́run dùn sí ìgbésẹ̀ rere ni ìdí tí mo ṣe kí lẹ́yìn ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Bíbélì nípa ẹni tó bá mọ rere ṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ní fún so òun ti kópa tó yẹ kó kó gẹ́gẹ́ bí iṣẹ́ rere tó yẹ kóun ṣe ó wá kù sí bí oníkálukú ojú tá a fi rí ojú tá a fi wò ó mi ò mọ bẹ́ẹ̀ ń ṣe rí sí lọ́dọ̀ yín lọ́hùn-ún ṣùgbọ́n nínú kọ́mẹ̀ǹtì yín ó máa fi ọkàn yín hàn
sí fídíò yìí bẹ́ẹ̀ ṣe rí sí ohun tí Saheed ire tó sọ, àmọ̀ràn tó gba sísítà wa Naomi, àmọ̀ràn tó gba sísítà wa Naomi àti gbogbo iṣẹ́ tó gbé lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́wọ́, tí ẹ tún lẹ́nu lọ́rọ̀ tẹ ní àṣẹ tẹ́lẹ̀ bá àǹtí wa Naomi sọ̀rọ̀. Bẹ́yẹn mo gbàdúrà lórúkọ Jésù Kristi ọjọ́ alẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní kan kò ní korò lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Torí náà ẹ bá mi pín fídíò yìí káàkiri, kó káàkiri kó dé gbogbo ibi tó bá yẹ kó dé pátápátá. Kẹ́sì bá mi kọ́mẹ̀ntì náà gẹ́gẹ́ bí mo ṣe sọ, kẹsọ máìndì yín, ẹ like ẹ̀ bákan náà, ẹ like fídíò yìí. Ẹ ṣeun, ẹ ṣeun. Kí n tó máa lọ, ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sí ìkànnì Only Jesus TV yìí. Ẹ wò sàlẹ̀ yẹn, ẹ máa rí àyè subscribe níbẹ̀. Ẹ tẹ bọ́tìnì yẹn, ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí nìyẹn. Ẹ tẹ notification bell yẹn, á tètè máa láti tá bá ti gbé fídíò tuntun wá, tá bá ti gbé fídíò tuntun wá. Gbogbo ẹni tẹ́ ti subscribe náà, gbòòsà mo gbé fún yín, yóò dára fún yín. Àbọ̀ Ọlọ́run yóò dájú lórí àwa àti ẹbí wa. Ayọ̀ la máa fi parí ọdún yìí lórúkọ Jésù. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Àlàáfíà ni fún yín o.